Tinubu Atiku Makinde Ooni Ife Ati Awon Eekan Ilu ń ṣe ìdárò ààrẹ àná Muhammadu Buhari. Ikú pa bírí abiriku, ikú pa bírí abiri rọ̀run o. Kabiesi Awujale Ile Ijebu, Ọba Sikiru Kayode Adetona waja lẹni ọdun mọkanlelaadọrun 91 years. Ó wọ Kaale sùn lọ́jọ́ Aje Mọnde nilana ẹsin mùsùlùmí. Ìtàn ìgbésí ayé Awujale Ile Ijebu, Ọba Sikiru Kayode Adetona tó waja. Ìrẹ̀lẹ̀ ìfọmọnìyàn ṣe kìí ṣe ohun téèyàn ń fẹnu polongo. Inú ìwà àti ìṣe ni Peter Obi ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ tako ohun táwọn èèyàn ń sọ fún un bó ṣe ń pín oúnjẹ kiri lójú àgbò. Àjọ alágbàtà epo nílẹ̀ wa Nàìjíríà IPMAN ti kéde ìgbésẹ̀ rẹ̀ láti mú àdínkù bá iye tí wọ́n ń ta epo bẹntiróòlù. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to DriveTv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ààrẹ Tinubu Atiku Makinde Ooni Ife Ati Awon Eekan Ilu ń ṣe ìdárò ààrẹ àná Muhammadu Buhari. Ayé yìí ọjà ni, ọ̀run nílé. Ọ̀pọ̀ ìlú mọ̀ọ́ká lẹ́nu lọ́rọ̀ májò bàjẹ́ ìlú lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní bá ìdílé ààrẹ àná Muhammadu Buhari kẹ́dùn lẹ́yìn tó dágbére fáyé lọ́jọ́ 13 oṣù keje ọdún 2025. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú àtẹ̀jáde tí agbẹnusọ rẹ̀ Báyọ̀ Ọ̀nànúgà fi síta ṣàlàyé pé Tinubu ti kàn sí ìyàwó olóògbé Aisha Buhari lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó sì kẹ́dùn pẹ̀lú ìdílé náà. Ààrẹ Tinubu ní pẹ̀lú ìbànújẹ́ ọkàn ní òun fi gba ìròyìn ikú ààrẹ àná ọ̀gágun fẹ̀yìntì Muhammadu Buhari GCFR ẹni tó gba ìjọba lọ́wọ́ rẹ̀ lọ́dún 2023. Tinubu ṣàpèjúwe Buhari gẹ́gẹ́ bí olórí àti ológun tó nífẹ̀ẹ́ aráàlú tó sì fi ọkàn sin orílẹ̀-èdè Nàìjíríà títí tó fi jáde láyé. Bákan náà, ààrẹ Tinubu tún pàṣẹ fún igbákejì rẹ̀ Kazeem Shettima àti akọ̀wé àgbà fún ìjọba Fẹ́mi Gbàjàbíàmílà pé kí wọ́n lọ sí orílẹ̀-èdè United Kingdom níbi tí Buhari kú sí láti tẹ̀lé òkú olóògbé padà sí Nàìjíríà. Yàtọ̀ sí èyí, ó tún pàṣẹ pé kí àsíá orílẹ̀-èdè Nàìjíríà sọ̀kalẹ̀ sí ìlàjì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú alábùradà PDP nínú ètò ìdìbò tó kọjá Atiku Abubakar náà ti ṣàpèjúwe olóògbé Buhari gẹ́gẹ́ bí olórí tó ní ìfẹ́ ìlú ju ara rẹ̀ lọ. Atiku ní Buhari kì í ṣe olórí ìlú ṣùgbọ́n àwòkọ́ṣe ńlá fún orílẹ̀-èdè Nàìjíríà láti má jáwọ́ nínú ìgbìyànjú láti dé ibi ògo. Ó ṣàpèjúwe ìpàdánù yìí gẹ́gẹ́ bí èyí tí kì í ṣe ti ìdílé rẹ̀ àti àwọn èèyàn Daura nìkan ṣùgbọ́n ti gbogbo Nàìjíríà. Nàìjíríà pàdánù olórí tó fi ọkàn ṣiṣẹ́ fún ìlú tí orúkọ rẹ̀ kò sì lè parẹ́ láyé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé náà ti péjú pẹ̀lú àwọn èèyàn tó kẹ́dùn pẹ̀lú ìdílé ààrẹ àná Muhammadu Buhari àti ààrẹ Bọ́lá Tinubu lórí ikú ààrẹ àná náà. Nínú àtẹ̀jáde tí ọ́fíìsì gómìnà fi síta, Mákindé gbà ládùúrà pé kí Ọlọ́run dúró ti ìyàwó olóògbé àti gbogbo ìdílé Buhari. Gómìnà ṣàpèjúwe ikú olóògbé gẹ́gẹ́ bí èyí tí ọ̀pọ̀ kò rò lọ́kàn pé yóò yà báyìí ṣùgbọ́n ó jẹ́ kó di mímọ̀ pé gbogbo nǹkan tí Buhari ti ṣe lásìkò tó wà ní ipò ààrẹ ló jẹ́ má ní gbàgbé. Gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed ti sọ̀rọ̀ síta lórí ìpapòdà ààrẹ àná. Nínú ọ̀rọ̀ rẹ̀ tó gbé sórí òpó ayélujára rẹ̀, Muhammed ní olórí gidi ni Buhari tó fi gbogbo ọkàn sin orílẹ̀-èdè Nàìjíríà. Ipa tí Buhari kó sí ìdàgbàsókè orílẹ̀-èdè yìí ní kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn rárá. Ó wá gbà ládùúrà pé kí Ọlọ́run tẹ́ Buhari sí afẹ́fẹ́ rere. Ọ̀gá àgbà fún àjọ World Trade Organization WTO Ngozi Okonjo-Iweala ní kò pẹ́ tí òun fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí Buhari pé kó ṣe ara gírí ní òun gbọ́ pé ó ti jáde láyé. Okonjo-Iweala ṣàpèjúwe ìròyìn ìpapòdà náà gẹ́gẹ́ bí ohun tó yanilẹ́nu tó sì gba omijé lójú ẹni pẹ̀lú. Ó sọ lójú òpó ayélujára rẹ̀ pé òun kò gbàgbọ́, òun ò mọ̀ pé ó rẹ ààrẹ Buhari báyẹn. Ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn ní òun fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ pé kí àjíǹde dé bá ara rẹ̀ ní òun gbọ́ pé ó ti kú. Àrólé Odùduwà Ọlọ́fin Àdìmúlà Ọọ̀ni ti ìlú Ilé Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì CFR Ọ̀jájá kejì ṣàpèjúwe ìròyìn nípa ìpapòdà ààrẹ Buhari gẹ́gẹ́ bí èyí tó bani lójijì. Ọọ̀ni ní ìgbésí ayé Buhari ló jẹ́ èyí tó dá yàtọ̀ sínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà tí ikú rẹ̀ sì fi òpin sí ìgbé ayé tó ṣọ̀wọ́n. Ọọ̀ni ní ìgbà tí òun fojú kan ààrẹ àná kẹ́yìn àlàáfíà ni òun bá ṣùgbọ́n ikú jẹ́ nǹkan tí kò sí ẹnikẹ́ni tó mọ ìdí rẹ̀. Láti ojú ogun gẹ́gẹ́ bí olórí sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, Buhari jẹ́ ọkùnrin kan tó
lo gbogbo agbára rẹ̀ sí ọ̀nà ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà, olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi ti bá àwọn mọ̀lẹ́bí olóògbé kẹ́dùn tó sì ṣàpèjúwe ikú Buhari gẹ́gẹ́ bí èyí tó jẹ́ àjálù ńlá fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí ẹni tó fi ara rẹ̀ sípò olórí tó sì nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ó bá ìyàwó, àwọn ọmọ, mọ̀lẹ́bí àti gbogbo èèyàn orílẹ̀-èdè Nàìjíríà kẹ́dùn lórí ikú ààrẹ Buhari. Ó gbàdúrà pé kí Ọlọ́run tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. Ikú pa bírí abíríkú, ikú pa bìrì abìrí rọ̀rùn o. Kabiesi Awujale Ile Ijebu, Ọba Sikiru Kayode Adetona waja lẹni ọdún mọkanlelaadọrun 91 years. Ó wọ Kaale sùn lọ́jọ́ Aje Mọnde nilana ẹsin mùsùlùmí. Àwáyé èkú òsì ọ̀run nìkan làrí máa bọ̀. Lásàálẹ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ 13 oṣù keje ọdún yìí ní ìròyìn ìpapòdà orí adé náà jáde sétígbọ̀ wá. Agbẹnusọ fún ààfin Awujale Olóyè Fásì Yusuf fìdí ìròyìn náà múlẹ̀ pé lóòótọ́ àti lódodo ni Ọba Sikiru Kayode Adetona wájà. Gẹ́gẹ́ bí ìròyìn náà tí a gbọ́ láti àsìkò díẹ̀ ló ti dàbí pé Kábíyèsí ń ṣe òjòjò ara bàbá ò yá. Èyí ló fà á bí bàbá ò ṣe kópa níbi ọdún ojúde ọba tọdún yìí tí wọ́n ṣe kọjá lọ. Nínú gbogbo pọ̀pọ̀ ṣinṣin tó wáyé lásìkò ọdún náà, ohun kan tí àwọn èèyàn kò ṣàìkíyèsí ni àìsí Kábíyèsí ìlú Ìjẹ̀bú Òde Ọba Sikiru Adetona tó jẹ́ Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú lórí ìjókòó lásìkò ọdún náà. Ìyàwó rẹ̀ olórí Kẹ́mi Adetona ló sojú rẹ̀ tí ó wà níkàlẹ̀ lọ́jọ́ ayẹyẹ ọdún ojúde ọba náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ti sin òkú Kábíyèsí Ọba Sikiru Kayode Adetona Awujale Ile Ijebu sí ilé rẹ̀ tí ó wà ní Ìgbébà, Ìjẹ̀bú Òde ní ìlànà ẹ̀sìn mùsùlùmí. Déédéé aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ Ajé ni wọ́n fi ìyókù ara Ọba Adetona fún ilẹ̀ níbi tí àwọn èèkàn ìlú péjú sí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ẹsẹ̀ ògbèrò níbi ètò ìsìnkú ọba aláyé náà tí ó wàjà ní ọjọ́ àìkú Sunday. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ìsìnkú ọba aláyé náà, gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọ-ọba Dàpọ̀ Abíọ́dún ní ìpínlẹ̀ Ògùn ti pàdánù ọba aláyé kan nílẹ̀ Yorùbá tí ó gbajúmọ̀ jùlọ lórí ìtẹ́. Gómìnà ní ètò ìsìnkú àwọn ọba yóò máa jẹ́ ìlànà ẹ̀sìn tí wọ́n bá ń sìn gẹ́gẹ́ bó ṣe wà nínú òfin ìpínlẹ̀ Ògùn. A ó rántí pé ọ̀rọ̀ ìsìnkú àwọn ọba ti dé ilé ẹjọ́ tí wọ́n sì ti gbà pé kí wọ́n máa sin àwọn ọba ní ìlànà ẹ̀sìn wọn. Àwọn èèkàn ìlú péjú fún ìsìnkú Awujale. Lára àwọn ìlúmọ̀ọ́ká ènìyàn pàtàkì tí wọ́n péjú síbi ètò ìsìnkú ọba aládé náà ni gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọ-ọba Dàpọ̀ Abíọ́dún. Àwọn èèkàn ìlú yòókù ni Aliko Dangote, mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé Bọ̀sún Tìjàní àti aṣòfin àgbà ní ìpínlẹ̀ Ògùn Ọlámilékan Adéọlá. Bákan náà, igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Yẹmí Ọ̀sínbàjò, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá àti àwọn èèkàn ìlú mìíràn. Àwọn èèkàn ìlú péjú fún ìsìnkú Awujale ní ìrọ̀lẹ́ òní. Gbogbo ọjà ní Ìjẹ̀bú Òde pa kése. Igi dá, erin wó, àjànàkú sùn bí òkè nílùú Ìjẹ̀bú Òde bí orí adé ìlú náà Ọba Sikiru Kayode Adetona ṣe darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀. Ọjọ́ àìkú ọjọ́ 13 oṣù keje ọdún 2025 ni wọ́n tún fọ́ ikú orí adé náà tó jọba fún ọdún 75 tó sì lo ọdún mọkanlelaadọrun lókè èèpẹ̀. Àwọn èèkàn ìlú àti lókọlókọ ni wọ́n ti darapọ̀ pẹ̀lú àwọn ọmọ, mọ̀lẹ́bí àti olùgbé ìlú Ìjẹ̀bú Òde láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún Kábíyèsí Ọba Adetona. Ilé àdáni Kábíyèsí tí ó wà ní agbègbè Ìgbébà ní Ìjẹ̀bú Òde ní ètò ìsìnkú ọba náà ti wáyé ní ìlànà ẹ̀sìn mùsùlùmí. Bákan náà, Tókunbọ̀ Tàlàbí tí ó sọ̀rọ̀ lórúkọ ìjọba ìpínlẹ̀ Ògùn ní àdánù ńlá ni ikú ọba náà jẹ́ fún ìlú Ìjẹ̀bú Òde, ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn tirẹ̀, ọ̀gbẹ́ni ọjà Ìjẹ̀bú Òde Olóyè Sanni Kúkú ní Ọba Sikiru Kayode Adetona yóò máa wà ní ìrántí fún ìwà ìṣọ̀kan rẹ̀ fún gbogbo ọmọ bíbí Ìjẹ̀bú. Awujale Ile Ijebu Ọba Sikiru Kayode Adetona wájà lẹ́ni ọdún mọkanlelaadọrun 91 years. Ọjọ́ àìkú Sunday ọjọ́ 13 oṣù keje ọdún 2025. Agbẹnusọ fún ààfin Awujale Olóyè Fásì Yusuf fìdí ìròyìn náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn. Ọdún 1960 ni Ọba Adetona jẹ Awujale gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. Láti àsìkò díẹ̀ ló ti dàbí pé ara Kábíyèsí ò mókun dáadáa, pàápàá bí kò ṣe kópa níbi ètò ọdún ojúde ọba tó kọjá. Nínú gbogbo pọ̀pọ̀ ṣinṣin tó wáyé lásìkò ọdún náà,
ohun kan tí àwọn èèyàn kò ṣàìkíyèsí ni àìsí kábíyèsí ìlú Ìjẹ̀bú Òde Ọba Sikiru Adetona tó jẹ́ Awujale ti ilẹ̀ Ìjẹ̀bú lórí ìjókòó lásìkò àjọ̀dún náà. Kábíyèsí Awujale kì í pa ọdún yìí jẹ bí ó ti wulẹ̀ kí ó mọ. Eléyìí ló sì mú kí ọ̀pọ̀ èèyàn máa béèrè pé kí ló ṣe kábíyèsí Awujale Sikiru Adetona tó fi pa ti ọdún yìí jẹ. Ìyàwó rẹ̀ olórí Kẹ́mi Adetona ló sojú rẹ̀ níbi ayẹyẹ ọdún náà. Kò sí àtẹ̀jáde kankan láti ààfin Awujale lórí ìdí tí kábíyèsí Adetona kò fi bá wọn péjú síbi àjọ̀dún ojúde ọba ọdún yìí. Àmọ́ ṣá, ohun tí ọ̀pọ̀ ń dìmú ni pé kábíyèsí Awujale kì í ṣe ọmọdé mọ́ lẹ́ni ọdún mọkanlelaadọrun. Nítorí náà ó ṣeéṣe kó jẹ́ wípé ipa ọjọ́ ogbó ti hàn lára ọba àlàyé náà ni. Nínú ọ̀rọ̀ tí àwọn àgbààgbà méjì kan tí wọ́n súnmọ́ ọba àlàyé náà àti ààfin Awujale fi tó àwọn akọ̀ròyìn létí, ọjọ́ ogbó àti àwọn ìpèníjà ìlera tó rọ̀ mọ́ ọjọ́ ogbó kún ara àwọn ohun tí kò jẹ́ kí kábíyèsí náà lè darapọ̀ mọ́ àjọ̀dún náà. Ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 1934 ni wọ́n bí Ọba Sikiru Kayode Adetona gẹ́gẹ́ bí àrẹ̀mọ ní agboolé ọba Ọ̀gbàgbà. Ó lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Baptist School Ereko Ìjẹ̀bú Òde, Ògbéré United Primary School Òkè Àgbò Ìjẹ̀bú Igbó àti Ansarudeen School Ìjẹ̀bú Òde láàrin ọdún 1943 sí 1950. Ilé ẹ̀kọ́ Olú Ìwà tó ti di Adéọlá Odùtọ́lá College Ìjẹ̀bú Òde ló ti ka ẹ̀kọ́ girama láàrin ọdún 1951 sí 1956. Lọ́dún 1957 sí 1958, Àrẹ̀mọ Adetona ṣiṣẹ́ ní ẹ̀ka olùwádìí owó níléeṣẹ́ ìjọba Western Region nílùú Ìbàdàn kó tó di pé ó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ láti lọ kẹ́kọ̀ọ́ nípa ìṣirò owó ní orílẹ̀-èdè United Kingdom. Ọjọ́ 4 oṣù kìíní ọdún 1960 ní ìjọba Western Region kéde ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí Awujale tuntun tó sì gba ọ̀pá àṣẹ lọ́jọ́ 22 oṣù kìíní ọdún náà. Àmọ́ ọjọ́ 7 oṣù kẹrin ló tó gbàdé tí wọ́n sì ṣe ìwúyè lẹ́yìn tó ti ṣe àwọn ètùtù oyè tán. Ọba Adetona ni ọba ilẹ̀ Yorùbá tó ti pẹ́ jùlọ lórí ìtẹ́ láti bí ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Ṣáájú kó tó jọba, àwọn 5 míì ni wọ́n jọ díje dupò gẹ́gẹ́ bí ọmọ oyè, àmọ́ òun ni àwọn afọbajẹ dìbò fún ní ìbámu pẹ̀lú abala òfin 11 tó wà fún ọ̀rọ̀ oyè jíjẹ ní Western Region lọ́dún 1957. Gómìnà ìgbà náà fọwọ́ sí nǹkan tí àwọn afọbajẹ fẹ́, èyí tó sọ di ọba títí di àkókò ikú rẹ̀. Ìrẹ̀lẹ̀ ìfọmọnìyàn ṣe kì í ṣe ohun téèyàn ń fẹnu polongo. Inú ìwà àti ìṣe ni. Peter Obi ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ tako ohun táwọn èèyàn ń sọ fún un bó ṣe ń pín oúnjẹ kiri lójú àgbò. Gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Anambra tó tún jẹ́ olùdíje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party Peter Obi ti fèsì sí bí ẹnu ṣe ń kún lórí bí ó ṣe ń pín oúnjẹ fún àwọn èèyàn níbi ètò ìtàkùn ayélujára nípa ìhùwàsí rẹ̀ nígbà tí yóò kópa níbi ètò ìfifúnni kan tí ó wáyé nípínlẹ̀ Imo. Níbi ètò náà ni Peter Obi ti gbé oúnjẹ pín káàkiri fún àwọn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ. Ètò náà tí wọ́n pe àkọlé rẹ̀ ní Jubilee of Hope ló wáyé lọ́sẹ̀ tí ó kọjá tí fọ́nrán fídíò àti àwọn fọ́tò tí wọ́n yà níbẹ̀ sí ìlú ìkànnì ayélujára, èyí tí ó ṣàfihàn bí olùdíje dupò ààrẹ lábẹ́ òṣèlú Labour ọ̀hún ṣe ń pín oúnjẹ fún àwọn èèyàn, àwọn tí ó kù díẹ̀ káàtó fún. Àwọn èèyàn ní ohun tí Peter Obi ń ṣe ló jẹ́ ọgbọ́n olóṣèlú láti fi búrẹ́dì kó àwọn èèyàn lómi ọbẹ̀ níbẹ̀. Láwọn èèyàn kan ń gbé oríyìn fún un pé bẹ́ẹ̀ lẹni tí ó ní ìfẹ́ ọmọnìyàn máa ń ṣe. Àmọ́ Peter Obi nínú àtẹ̀jáde kan tí ó fi sójú ayélujára ìkànnì Twitter rẹ̀ sọ pé kì í ṣe ti ìpolówó tàbí ìpolongo ìbò bí kò ṣe fún ẹ̀mí ìfaraẹnijìn àti láti sìn gẹ́gẹ́ bí àdarí. Ó ní kí òun ó sọ kí ó yé èèyàn, ètò náà kì í ṣe fún òun, bẹ́ẹ̀ ni kì í ṣe nípa òun bí kò ṣe ètò fún àwọn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ. Ó ní ètò náà ní láti jẹ́ kí á mọ̀ dájú ojúṣe adarí tòótọ́ ni láti ṣiṣẹ́ àti fún àwọn tí oríṣẹ́ gbé ọlà fún kí wọ́n ó má ṣe gbàgbé àwọn aláìní. Obi ní ètò náà ló jẹ́ èyí tí kì í ṣe fún gbogbo èèyàn bí kò ṣe àwọn tí ó yẹ kí ó wà níbẹ̀. Ó ní wọn ò pe oníròyìn láti tan ètò náà kálẹ̀, àmọ́ àwọn agbọ̀ràndùn àwọn máfìlọ́mí ń dá sí ni wọ́n ń pín fọ́nrán fídíò àti àwọn àwòrán fọ́tò sígboro tó fi di ohun tí àwọn èèyàn ń ganú sí, gbẹ́nu sí, sọ onírúurú ìròyìn nípa rẹ̀. Ó ní a sì ti mọ̀ pé bí àwọn agbọ̀ràndùn àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ wọn, èyí tí wọ́n gba owó rẹ̀ àti ohun tí ó rí níbẹ̀ àti èyí tí ò rí níbẹ̀ ni wọ́n ó máa sọ láti fi ṣiṣẹ́ tí wọ́n gbé fún wọn. Ṣé ọ̀tẹ̀ ni kì í pa odò ọ̀yà? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà rí. Ó ní dípò kí wọ́n sọ èyí tí ó dáa,
ohun tí ò dáa ni wọ́n ò máa gbé kiri. Òbí ní kì í ṣe òun nìkan lòun gbé oúnjẹ pínpín fún àwọn èèyàn níbi ètò náà, àmọ́ ó ṣe já òun ni wọ́n ń pín fídíò àti fọ́tò rẹ̀ kiri. Ó ní àwọn èèyàn tí wọ́n lórúkọ ní Nàìjíríà náà wá tí wọ́n kópa níbi ètò náà, àwọn bíi Cardinal John Onaiyekan, Sẹ́nẹ́tọ̀ Osita Izunazo àti alága tẹ́lẹ̀ àjọ CPLAT Dr. ABC Ojiako. Òbí ní gbogbo ìgbésí ayé òun ló kún fún ìrẹ̀lẹ̀, bóyá ní gbangba tàbí kọ̀rọ̀, kì í ṣe ti àríni. Ó ní òun ní ilégbè kan fún ìrànwọ́, ibikíbi tí èèyàn bá ti pàdé òun ni òun ti máa ń ṣe ìrànwọ́. Ó ní òun sìn pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìgbé ayé ìrọ̀rùn. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra tó tún jẹ́ olùdíje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour lọ́dún 2023 Peter Obi rọ gbogbo èèyàn Nàìjíríà, ní pàtàkì jùlọ àwọn tí wọ́n di ipò kan tàbí ìkejì mú, àwọn oníléeṣẹ́ ńlá àti olókoòwò, kí wọ́n ní ìgbé ayé ìrọ̀rùn, kí wọ́n ó sìn pẹ̀lú ìfọmọnìyàn ṣe. Ó ní a ò lè sọ̀rọ̀ nípa ìgbélárugẹ ìdàgbàsókè Nàìjíríà láì fi ti àwọn aláìní ṣe. Àjọ alágbàtà epo nílẹ̀ wa Nàìjíríà IPMAN ti kéde ìgbésẹ̀ rẹ̀ láti mú àdínkù bá iye tí wọ́n ń ta epo bẹntiróòlù. Àbádúpẹ́. Èyí wáyé lẹ́yìn tí iléeṣẹ́ ìfọpo Dangote já iye tó ń gbé epo jáde wálẹ̀ láti 840 sí 820 ní jálá epo kan. Ààrẹ àpapọ̀ àjọ IPMAN Abubakar Maigandi fìdí ìgbésẹ̀ náà múlẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lọ́jọ́ Ẹtì Friday. Ó sọ wípé àjọ náà ti ṣetán láti ṣàgbéyẹ̀wò iye owó tuntun tí iléeṣẹ́ ìfọpo ṣẹ̀ṣẹ̀ gbé jáde lójúnà láti mú àjàgà kúrò lọ́rùn àwọn oníbàárà. Ó ní látàrí báwọn iléeṣẹ́ ìfọpo ṣe já iye owó epo tí wọ́n ń gbé epo jáde wálẹ̀, àjọ àwọn náà yóò mú àdínkù bá iye owó títà wọn náà. Wọ́n ní àwọn yóò kéde iye owó epo tuntun lọ́jọ́ Ajé Mọnde. Lọ́wọ́lọ́wọ́ báyìí iye tí wọ́n ń ta epo l'Àbújá wà láàrin 905 naira sí 945 naira ní jálá epo kan. Àwọn ilé epo tó so mọ́ iléeṣẹ́ Dangote bíi AP, Adofa àti MRS sì ń ta epo tiwọn ní 905 naira, nígbà tí àwọn ilé epo bíi NNPC, NIPCO, AA Rano àti SEMA sì ń ta epo tiwọn ní 910 naira. Àwọn àjọ alágbàtà epo Rano, Empire Energy àti Total Emadeb sì ń gbé epo títà wọn jáde ní 945 naira ní jálá epo kan. Ìgbésẹ̀ àjọ IPMAN ló farahàn gẹ́gẹ́ bí àbájáde ipa láti iléeṣẹ́ Dangote ní agbọ̀ndàn iléeṣẹ́ epo rọ̀bì nílẹ̀ wa. Iléeṣẹ́ ìfọpo tó ní 2,650 650,000 àgbá lójoojúmọ́ tó bẹ̀rẹ̀ sí ní gbé epo jáde láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ìgbésẹ̀ mímú àdínkù bá iye owó epo bẹntiróòlù yìí yóò mú ìdẹ̀rùn dé bá àwọn èèyàn Nàìjíríà tó ń dojúkọ ìṣòro ìpèníjà ọ̀wọ́n gógó, pàápàá jùlọ láti ìgbà tí wọ́n ti yọ owó ìrànwọ́ orí epo kúrò àti ètò pàṣípààrọ̀ owó ilẹ̀ wa tí kò dúró re. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.